tèmi Àjọkẹ́ ìṣirò tutọ̀. So orúkọ yìí ẹ gbìyànjú kẹ́ ṣáàṣì ẹ̀ wò lórí YouTube àti TikTok and Facebook. So èmi ọmọ yín náà ni Adé fún mathematics ní èdè Yorùbá. A ti ṣe a lot of ìṣirò lóríṣiríṣi. Màá fẹ́ kẹ́ gbìyànjú kẹ́ ṣẹ́ẹ̀kì ẹ̀ wò. But lénìí a lot of people mo tún mọ minus, plus and minus. A lot of people mo tún mọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé èdè Yorùbá ni mo fẹ́ fi máa kọ́ wa ní mathematics tá à ń pè ní ìṣirò. Number one, nígbà tèmi wà ní secondary school, èmi náà ò fi bẹ́ẹ̀ mọ mathematics. Àmọ́ mo gbìyànjú, mo súnmọ́ àwọn ọ̀rẹ́ tó mọ̀ nípa ìṣirò dáadáa tí wọ́n dẹ̀ máa ń kọ́ mi, tájọ máa ń kọ́ra wa. So ìgbà yẹn, wọ́n bá ti kọ́ mi ní, wọ́n máa ní -2 -3. Èmi àgbà -2 -3 kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èmi àkọ́ máa fi times sí màá kọ́kọ́ 6. Ṣé understand? Lọ́sẹ̀ wá jẹ́ ó yé mi pé kò ń ṣe bẹ́ẹ̀ o, ń padà fi minus sí ṣóyé wa. So nǹkan tí mo bá fẹ́ fi, tí mo wá fi mọ kíní yìí dáadáa, tí mo fi mọ ìṣirò yìí dáadáa ni wípé plus yìí ó jẹ́ wípé èmi ni mo ní owó. Minus yìí ó jẹ́ pé mo jẹ gbèsè ni. So kí bá ti wá rí question báyìí nínú mathematics, ẹni kí lèmi máa ń ṣe? Ń wá sọ wípé, kọ́ bá sọ wípé +6 -3. Ń wá ní +6 mo ní 6 naira, -3 mo jẹ gbèsè 3 naira. So kí n bá sọ gbèsè 3 naira nínú 6 naira tí mo ní, kí ló máa kù? Ó máa kù +3. Ṣóyé wa? Kí n bá san gbèsè 3 naira tí mo jẹ nínú 6 naira, ó máa kù +3. Ṣòye bọ̀ kí ẹ bá mọ̀ pé gbèsè lélẹ̀, ẹ máa ṣe mistake. Nítorí náà ẹ share fídíò yìí, ẹ subscribe so that àwọn ọmọ yín wọ́n á lè máa wò, and ẹ kẹ́ tẹ notification yín lẹ̀ so that ká bá ti drop ọmọ simple fídíò yìí, ẹ lè jẹ́ kó àwọn ọmọ yín máa wò ní mathematics, especially àwọn òbí tá àti ráyè fún workings wọn, fún assignment wọn. Nítorí náà kọ́ bá wá sọ pé plus times, okay, ẹ jẹ́ á lo addition, plus minus. Ṣé mọ̀ pé ká bá kọ́ báyìí kò fi bẹ́ẹ̀ yé àwọn ọmọ ẹ̀ máa pa plus kí ni? So ẹ jẹ́ ká lò ní nọ́mbà, ká fi nọ́mbà sí gbogbo ẹ̀ so that á lè yé wa dáadáa. Òun lélẹ̀ +10 - 10 equal to +7 + 7 equal to, ṣóyé, ẹ jẹ́ fi sínú bracket kó lè yé wa dáadáa. Jẹ́ tún wo -2 -3. Ṣóyé, ẹ wo +10 yìí àti -10 yìí, mo ní 10 naira lọ́wọ́. Mo fẹ́ san gbèsè 10 naira, kí ló máa kù? Òdo. Ṣóyé, +7 + 7. Mo ní 7 naira lọ́wọ́, mo tún ní 7 naira lọ́wọ́, ó máa jẹ́ èlò mo ní +14. Ṣẹ́rí, ẹ wá wọlé -2 -3. Mo jẹ gbèsè 2 naira, mo tún jẹ gbèsè 3 naira. Gbèsè èlò mo jẹ yẹn? Gbèsè 5 naira ni mo jẹ. Bọ̀ kó bá yẹ kí wọ́n fi times sí bí báyìí, ó máa jẹ́ kí ni? 2 × 3 = 6. Á jẹ́ pé gbèsè 6 naira. Kò ń ṣe pé ẹ kọ̀ọ̀kan 6, kò ń ṣe pé ẹ kọ̀ọ̀kan 5. Ẹ gbọ́dọ̀ fi àmì gbèsè sínú ẹ̀. Ẹ wá jẹ́ àwọlé -13 + 6. Ẹ jẹ́ àwọlé. Kí ìwọ bá ti mọ̀ pé ó jẹ́ gbèsè ni, ó dẹ̀ ní 6 naira lọ́wọ́, ó máa ti mọ̀ pé kí n yọ 6 naira kúrò nú, mo fẹ́ san, gbèsè tí mo jẹ́ 13 naira, mo dẹ̀ ní 6 naira lọ́wọ́. Èló ló máa kù? Gbèsè tí mo jẹ́ fún èlò, ó kù 7. Mi kò ní déédéé kọ 7 báyìí, ń kọ kí ni? Minus. Ṣóyé, so that ẹni tó bá wá tó kọ̀ wá sí di bọ́ọ̀dù yìí yóò mọ̀ pé mo jẹ gbèsè 7 naira ni. Bọ̀ níwọ̀nba ìgbà tẹ́ ẹ̀ bá fi minus yìí sí, any number tó bá dá dúró, nǹkan tí mathematician máa rò ní pé plus ló wà ń bẹ̀, nítorí pé kò sí sign yẹn ń bẹ̀. Nítorí náà ẹ gbọ́dọ̀ fi sign yẹn, ẹ gbọ́dọ̀ fi sí so that wọ́n á lè mọ̀ pé ẹ jẹ gbèsè ni. Ṣóyé, any number tó bá dá dúró nínú mathematics,
yálà 27 yálà 1000, we assume that nǹkan tó wà bí is what is plus. Even though kọ́kọ́ a, we assume that nǹkan tó wà bí by is what plus. That's mathematics for you. Níwọ̀n ìgbà tẹ́ bá ti mọ̀ ní èdè Yorùbá àti mọ̀ ní èdè Gẹ̀ẹ́sì, ó máa yá wa, especially àwọn ọmọ tó wà ní secondary school tí wọ́n ṣe mathematics àbí tí wọ́n náà wọ́n like mathematics. Mathematics nǹkan tó simple ní níwọ̀nba ìgbà tí o bá ń ṣe ní lójoojúmọ́. Ẹ jẹ́ wá fi ṣí ìṣirò owó. Ẹ jẹ́ ń ṣe -50 times -50. Ṣé wọ́n pé mo ti fi multiplication mo ti fi sí -50 times -50. That is what? That is -50 times 50 is what? 50 times 50. Ẹ máa multiply òun lélẹ̀ 50 times 50. 0 times 0 0, 0 times 5 0, 5 times 0 0, 5 times 5 25. That's 0 0 5 2. That's 2500. Ṣé ó yé wa bẹ́ẹ̀? So that ilé ìwọ bá ṣe get 2005. But kí ni mo ṣe? Mo padà fi minus yẹn sí nítorí pé kí ni a jẹ gbèsè ni. Àmọ́ kó bá yẹ pé plus ló wà nínú méjèèjì, kí ló máa di? Plus. Ẹ lè má kọ plus yìí síbẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, kí mo bá débẹ̀ as a mathematician, máa ti mọ̀ pé 25 ni plus ló máa wà níbí. Ṣó yé? But kó bá jẹ́ oní minus ní gbọ́dọ̀ fi minus sí. Ṣó yé wa? Èyí tó bá yé wa ẹ jẹ́ mọ̀ nínú comment section. Gbogbo wa náà kọ́ bá ní pé tíṣà ò mọ̀ tán à ń mọ̀ sí à ń kà sí lójoojúmọ́ ni. I'm also a learner. You understand? So ẹ jẹ́ mọ̀ nínú comment section. So ẹ jẹ́ kọ́ ọmọ yín ṣe lè wá fún mi nínú comment section. -70 plus 70. Kí ni answer? Ẹ bá mi ṣe nínú comment section ẹ̀yin ìyá wa. Ẹ ṣé gan. Ó dàbọ̀.